من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó lẹ́tọ̀ọ́ sí gbogbo ọpẹ́. A sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀fà Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ibi tí a bá tafsiru wa dé, òun náà ni ibi tí Ọlọ́run Ọba Ta'ala ti ń sọ̀rọ̀. ومن آياته Nípa lọ́kọ láya, bó ló ti yẹ káàrin ọkọ àti ìyàwó rí. Àti wípé àṣírí Ọlọ́run wo ní ń bẹ lẹ́yìn ìgbéyàwó. Bó láti wá dáàbò bo ìgbéyàwó wa. Ní a bá kọ́lé tílé náà ṣe rẹ̀gẹ̀dẹ̀. Eré àkọ́kọ́ tí ó kọ́kọ́ mọ sánà ni eré security. Yóò wẹ́ nìkan tí ó mọ dáàbò bo ilé. ومن آياته Bẹ́ẹ̀ náà wá ní bí yàn bá ra ọkọ̀, ó ní kinní kan tí wọ́n fi sí ọkọ̀, wọ́n ń pè ní security. Yóò fi síbẹ̀ láti lè fi dáàbò bo ọkọ̀ rẹ̀. Bí ẹni tí kò mọ̀ rí bó bá wọnú ọkọ̀ rẹ̀ kò ní lè lọ́bi kankan. Ẹni tí ò bá sì lo security yóò lo nǹkan míì tó jẹ́ pé tẹ́ bá ti fọwọ́ kan ọkọ̀ báyìí yóò mọ pariwo ni. In tó fi sí lára wọn ni wọ́n ń pè ní security, ó fi dáàbò bo ni. Wa min ayatihi. ومن آياته In tá wá ń dáàbò bò yìí, wọ́n tóbi lóòótọ́. Ilé wa tóbi, owó tóbi, aṣọ wa tóbi, kódà ọkọ̀ wa náà tóbi. Wọ́n sì wọ́ ti ká dáàbò bò wọn. Àmọ́ n tó yẹ ká dáàbò bò ṣáà dáàbò bò ìgbéyàwó wa ni. ومن آياته Nítorí pé ìgbéyàwó tóbi. Bí ò bá tóbi ni Ọlọ́run ò ní mọ tẹnumọ́ náà Al-Qur'an. Òun ló wá yẹ ká dáàbò bò. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wá ń bẹ ń tọ́ ní kó bọ̀ kò bọ́. Ohun tí wọ́n wá ń ran kó bọ̀ òun ni wọ́n ń bọ̀. Bẹ́ẹ̀ sì ni azawaju ní imatun min ni'amillah. Ká ṣègbéyàwó ìdẹ̀ra kan ní nínú ìdẹ̀ra Ọlọ́run Ọba. Wa hifzu ni'amillah wajibun alayna. Ṣíṣọ́ ìdẹ̀ra Ọlọ́run Ọba yìí ọ̀rọ̀ yẹn ní fún gbogbo wa pátá. Gbogbo ń tọ́lọ̀ ń bá tí wọ́n ṣe fún wa pátá ń dẹ̀ra. A gbọ́dọ̀ rí nírí wípé bá a ti rí là á ṣe lò ó. ومن آياته Àláfíà wa ìdẹ̀ra Ọlọ́run ni. Ọlọ́run ó bi wá léèrè pé ibo la lò ó sí. Owó wa ìdẹ̀ra Ọlọ́run ni. Ọlọ́run ó bi wá léèrè pé bó lẹ ti náà, níbo lẹ ti rí. Gbogbo ń tá a bá ní pátá ìdẹ̀ra Ọlọ́run ni. Bẹ́ẹ̀ náà wá ní bó ti rí ìyàwó nírọ̀rùn yẹn ìdẹ̀ra Ọlọ́run ni. Torí ìyàwó tí wọ́n rí rọ̀rùn yẹn ẹnìkan sunkún ẹ̀ láti àmọ́ iye ọdún tí ó sì rí. ومن آياته Ọkọ rẹ tí wọ́n ń pariwo kò wúlò bẹ́ẹ̀ nìkan bá rí yóò mọ dúpẹ́ ni. Torí pé kí ni ẹnìkan tiẹ̀ ń bẹ Ọlọ́run wípé Ọlọ́run tó o bá tiẹ̀ ní fún mi dalẹ́ tiẹ̀ fún mi ní lọ́kọ láàárín àárọ̀ dọ̀sán kò sì gbà. ó tiẹ̀ toast mi lásán. Kó tiẹ̀ tó sì mí lásán kódà Ọlọ́run kí n tiẹ̀ rẹ́ nìkan kọnu sí mi kódà kó mọ̀ gbé mi sílé. ومن آياته Nínú ìdẹ̀ra Ọlọ́run nínú àmì èmi Ọlọ́run tẹ́ẹ̀ fi dá mi mọ̀ nínú Suratu Rum aya 21. أن خلق لكم من أنفسكم أزواجا. A fẹ́ sọ̀rọ̀ nípa marriage security. Ká dáàbò bo ìgbéyàwó wa. Ká mọ̀ bá wọn dáṣà wípé òkà ti jọwọ́ náà. Ó kú bàbá ńlá ẹni tí ó yọ lọ́wọ́ mi. Ọlọ́run ló mọ iye ọkùnrin tó jẹ́ pé irú wà náà mà tẹ́lẹ̀. Ó gbóbìnrin wọlé dábàá ìlú abẹ́rẹ́ sí ní wà bí ẹranko. Àti tòjé bo olóòṣà lọ́wọ́. Àti tòjé bọ olóṣà lọ́wọ́. Wọ́n á kú bàbá ńlá ẹni tí ó yọ. Ọlọ́run lè yọ. Inshallah. Ìgbéyàwó rẹ̀ má jẹ́ ó dàrú lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe ayẹyẹ tán. Lẹ́yìn ìgbà tẹ́ ṣe ayẹyẹ tán àsìkò òun náà ló níjà tí máa ṣe dára sí ìyàwó rẹ̀ sí. Ẹlòmíì yóò mọ dààmú lórí obìnrin yóò mọ kẹ́ lójú yóò mọ kẹ́ nímú lásìkò tí ń wá ní o tó bá ti rí tán kò ní kẹ́ mọ́. Bẹ́ẹ̀ sì ni ẹ dákun tá a bá ń kọ́lé lọ́wọ́ ẹ̀ rádúró owó tá a nà sí ni. Bàbá wa kọ́ tán tó bá dilé tán ẹ dákun ṣé àá dá tẹ̀ náwó lórí ẹ̀ àá tún mọ náwó lọ náà ni. Bàbá fẹ́ ra ọkọ̀ ìnáwó ni bàbá rà tán ẹ dákun ṣé àá wà dákẹ́ náwó lórí ẹ̀ àá wà fi tó yí pé gbàtẹ́ pé owó lana ká fi ra káwá là ní tọ́jú ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ náà ni wàhálà tó bá ṣe tó fi gbé ọmọbìnrin yẹn wọlé ó ní yé mọ ṣé ń gbà tó bá wọlé rẹ náà
أن خلق لكم من أنفسكم أزواجا. bó bá jẹ́ pé wàhálà kọ́ọ̀lù ló ṣe nígbà tó bá ti wọlé rẹ náà o ò ní yé mọ ṣe bó bá ti lọ ibi iṣẹ́ ẹ ló dáa lè báwo ni ibi iṣẹ́ mo ní kí n béèrè ẹ náà ni mọ́ nítorí pé ilé mi ní ń gbé ṣèbí kò níbi tó ń lọ ṣèbí yóò padà dé sílé ìwádìí kí n máa fi kọ́ọ̀lù dààmú èwo ni kò náà máa fi kọ́ọ̀lù dààmú mi obìnrin mi ò fẹ́ ṣó ìfẹ́ sọ́kọ rẹ̀ báyìí ọkọ ó dẹ̀ tún gbọ́ yé sódì. ó sọ̀rọ̀ di fúra náà. ìwọ ni kíní gan ọdẹ fi fóònù lé mi káàkiri èwo ni èwo ni kò mọ bẹ́ẹ̀ pé ṣe ti jẹun ṣe ti mu mbọlẹ dé èwo ni bẹ́ẹ̀ òṣì. ó jẹ́ bí bèbí ni. ṣé mo jẹ́ bí bèbí ni. no ojúṣe rẹ̀ ni kò gbọ́dọ̀ fún ìgbéyàwó yẹn láyè láti collapse. ó gbọ́dọ̀ secure rẹ̀ ọlọ́run ní èmi ni mo ṣe fún yín nínú àmì mi ọlọ́run ni pé mo ṣe yín lákọ lábo. àǹkàlàkọ̀làkùn mi ni anfusikum azwaja. litaskunu ilayha. litaskunu ilayha. ọlọ́run ní a ṣe yín ní dùnnú fúnra yín ni o. litaskunu ilayha. a ṣe yín ní as-sakina a ṣe yín ní fọkànbalẹ̀ fúnra yín ni o. a gbé marriage kalẹ̀ kó lè bá jẹ́ rest of mind fún ọkùnrin àti obìnrin. litaskunu ilayha. a gbọ́dọ̀ wọn sáré wípé ṣé fọkànbalẹ̀ ṣé ó exist nínú ìgbéyàwó wa kọ́kọ àti ìyàwó bá ti gbọ́ra wọn yé mọ́ láàrin oṣù kan ẹ pé ra yín jòkó kò dìgbà tí àfa àbá tó bá yín dá sí àbí bàbá ọkọ àbí ìyá ọkọ kẹ́ ẹ tó yanjú ọ̀rọ̀ láàrin ara yín nígbà tẹ́ ń bẹ lójú ọ̀nà ẹ mọ bẹ́ẹ̀ tí ń yanjú ẹ̀ tí sì ń gba yín yanjú wọ́n wá jẹ́ pé ọkọ ló máa ń bẹ̀ nígbà tí ń bẹ lójú ọ̀nà ni ìwọ náà ni o máa bẹ̀ nígbà tó wọlé. litaskunu ilayha. kì í ṣe ọ̀gá orí ibú ni kí wọ́n ní ọkùnrin bẹ ìyàwó ẹ̀ kì í ṣe ọ̀gá orí ibú èyí tó jẹ́ ọ̀gá orí ibú ni kóbìnrin náà dúró lórí pé ó gbọ́dọ̀ mọ bẹ̀ ní gbogbo gbà ni obìnrin tó bá ń dúró nídùú pé ọkọ mi gbọ́dọ̀ mọ bẹ̀ ní gbogbo gbà ni òun náà ò fẹ́ kí àwọn ọmọ tó bí kò fẹ́ kọ́ lálùbáríkà ni. kódà kọ́kọ́ rẹ kó mọ̀ tí ì délẹ̀ báyìí kó ní báàlẹ̀ mi ẹ̀dìdè lóòótọ́ òun ló jẹ̀bi o wà ní ẹ̀dìdè inú rẹ̀ wàá dùn yín pé abẹ́ ẹ̀rí ìyàwó alálùbáríkà. litaskunu ilayha. ọlọ́ni waja'ala bainakum mawaddatan. waja'ala bainakum mawaddatan wa rahmatan. ọlọ́ni mo wá fún yín ní security ẹ bá gé security ilé nìkan ní kọ́kọ́rọ́ tá a mọ̀ fi tì ẹ̀ sítòsí èèyàn gbọ́dọ̀ ní ilimuli yẹ̀kí ní àmọ̀dájú láyé tá a lò lọ nísìnyí wá ní mo fi lé mi ṣọ́ lọ́hùn ó sì gé tilẹ̀ kọ́kọ́rọ́ ó kó dání kò tilẹ̀kùn wá lóhun fi lé òun ṣọ́ ọlọ́run àwọn ò lè fi ṣọ́ ọlọ́run báwọn ó tì tó bá wà tì ló ẹ̀ṣẹ̀ á fi ṣọ́ ìwọ́n kẹ́ fúnra láàrẹ ní tó bá yẹ kó ṣe nù ìgbéyàwó kọ́kọ́ ṣe tó bá ti wá ṣe tán wàá wá fa ìgbéyàwó rẹ lé ọlọ́run lọ́wọ́ àmọ́ kí ẹ̀rìn tó yẹ kó o nínú ìgbéyàwó ó ní ó wá ní mo fa ọgbẹ̀ lọ́nà lọ́wọ́ ọkọ tó yẹ kó o tọ́jú ò tọ́jú ẹ̀ wà lé ọmọ lé mi kó di ẹrù rẹ̀ ọlọ́run lè mọ́ lé obìnrin mi kó di ẹrù rẹ̀ tó yẹ pé ìwà rẹ̀ ní ò lè kó mẹ́ ọwọ́ rẹ̀ ní ò lè kó mẹ́ irin kí ẹ máa bá ọ̀rẹ́ kọ́ rẹ̀ àwọn bad companies tó bá ti ń kó ọ̀rẹ́ kọ́ rẹ̀ òun ni ó da ilé rẹ̀ wú yóò máa ní ọlọ́run ó sì ń wò mìíràn bẹ́ẹ̀ sì lọ́lọ́run rẹ̀ rárá èmi ti ṣú ẹ̀ ìwọ ló ṣọ́ra rẹ̀ ní tẹ́wàá fi sọ ìgbéyàwó yín ni mawaddatan ẹ má jẹ́ kí ìfẹ́ dágbére nínú ilé yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jáde bíi tọkọtaya bẹ́ẹ̀ tí ń ṣe kẹ́ẹ̀ tó gbéra sílé òun ẹ ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọkọ àtìyàwó mi wọn níjọ jẹun kọ́ gbé síbi síra wọn lẹ́nu ó wá sọ rẹ̀ dídágun wó bẹ́ẹ̀ sì ni anabi Muhammad sallallahu alayhi wa sallam Sayyidatuna Aisha olóhùn àtànábì àwọn oúnjẹ máa ń jẹun nínú abọ́ kan náà pẹ̀lú síbí kan náà tá ni wọ́n tó lè báyàwó ẹ̀ jẹun mọ́ wà ní wo ẹ bá ń bó oúnjẹ tèmi ni mo ráyè oúnjẹ smẹ̀smẹ̀ máa tóbi nǹkan tó máa jẹun yóò máa fà kùnùnù bí ìgbín nígbà tó mọ̀ gbóò ní ráyè smẹ̀smẹ̀ kí ló wọ́n lùgbéyàwó kò sọ́gbọ́n èèyàn kí n fi gbogbo bá serious nínú ìgbéyàwó àwọn táìmù kan wà tẹ́ẹ̀kan fi ní fọ́ọ̀nù ni anabi Muhammad anabi àti Aisha wọn mọ̀ wẹ̀ níléèwẹ̀ kan náà omi táàpù kan náà ni wọ́n sì lera wọn lórí báyìí wọ́n sì jọ mọ̀ wẹ̀ Aisha tó máa sọ fún anabi pé anabi mò ń ṣe nǹkan oṣù lọ́wọ́ anabi ni ẹ̀ ìṣe nǹkan oṣù rẹ lọ́wọ́ kò ní kí n mọ̀ bẹ̀ ṣeré a ní ní sẹ́ẹ̀sì ni àmọ́ kò ní kí n mọ̀ wò má sí ẹ. níjọ́ tí ìfẹ́ bá ti ń dágbére ẹ ti kí ọ marriage yín o ní tí ó wàá mú fẹ́ dágbére náà ni kó mọ̀ sí àwọn nǹkan tí mo fẹ́ kà yìí àkọ́kọ́ ń tá gbọ́dọ̀ kọ́kọ́ rí ni pé ṣé ìfẹ́ ń bẹ nínú marriage yín tí ìfẹ́ bá ti ń bẹ ẹ ti ń secure rẹ̀ bí àgbà bá gbé wúmọ̀sì kan dé ẹ dà padà ọkọ mi kọ́ ìyàwó mi kọ́ mo trust ẹ nígbà tí ìfẹ́ ń bẹ ń bẹ bó bá gbọ́n tó kù díẹ̀ káà tó ń parẹ́ ó pèsè àkíyèsí ni nígbà tí ìfẹ́ ń bẹ ń bẹ bí ò bá ti sí ìfẹ́ ń bẹ mọ́ ó kórìíra rẹ̀ ó tún jẹ́ káwọn ọmọ rẹ̀ náà kórìíra rẹ̀. wa rahmatan ọlọ́ni bákan náà àánú tẹ́ ẹ bá ti láàánú ara yín mọ́ ẹ̀ sì kí ọ marriage o
bọ́kọ bá ti bá débi pé láàrin oṣù kan èmi ò tiẹ̀ ráyè kódà mi ò béèrè lọ́wọ́ ìyàwó mi rí pé ṣó ti jẹun ojú ẹ̀ ti dá márèèjì ẹ̀ o ti fi ń ta káìtìn o ti fi ń ṣeré kódà kó ní owó lọ́wọ́ o ní ìmọ̀ béèrè wípé bó o níṣẹ́ ti jẹun anabi Muhammad nínú ṣẹ̀ríà Islam wọ́n ní tóbìnrin bá lówó lọ́wọ́ tá a dẹ̀ fẹ́ fẹ́ ṣé ká fún ní dáórì àbí ká mọ̀ fún dáórì bí obìnrin tó jẹ́ bílíọ̀nìà àwádẹ́rẹ́ àní nǹkankan ṣé ká fún ní dáórì nítorí pé tá a bá fún un kò nídìí ẹ̀ Islam ní ẹ fún un kì í ṣe pé dáórì yẹn gangan la nídìí bí ó ṣe pé a fẹ́ kí ó mọ̀ yìí pé ọkùnrin ni ó mọ̀ fún obìnrin ẹ fún náà ni kò bá mọ̀ nídìí ẹ̀ o bá fún ní 1,000 àkólóhùn òní kó padà wá fún ẹ padà ìwọ máa fún ní dáórì tó wọ́n bá fún ẹ padà kò ní dá padà ń dá padà pé mo dá dáórì padà á kàn fún ẹ ní fún pé mo fún ẹ ní ẹ̀bùn. níjọ́ tó kò bá ti láàánú ìyàwó mọ́ tó ti gbà pé òṣìṣẹ́ tó kàn mí pẹ̀lú jẹun òun náà ń ṣiṣẹ́ náà ó ń ṣiṣẹ́ kó mọ fídà rẹ̀ náà wọ́n á di pé ìyàwó wa ń dáwọ́lé àmọye nǹkan ọkọ ò mọ̀ ọkọ náà ń dáwọ́lé àmọye nǹkan ìyàwó ò mọ̀ ẹ̀ láàánú ara yín mọ́nù. wọ́n á di pé ìyàwó wa ń ronú ọkọ tiẹ̀ wá rí ìwé pé kí tiẹ̀ ní bá òun jẹ́ àni òun ló mọ̀ kò bá mọ̀ òun ní òṣì lọ. Inna fi zalika laayatin liqawmin. méjèèjì tẹ́ máa fi sí ọ̀rẹ́ nìyẹn rahma àánú ní múyàn nu omi oje obìnrin nù bẹ́ẹ̀ káyì mọ́ sunkún mọ́ ìyàwó mi gbọ́dọ̀ mọ́ sunkún lábẹ́ rẹ̀ anabi Muhammad ó lè yíkéyìí ọkùnrin tóbìnrin kan bá ń bẹ lábẹ́ rẹ̀ tí bá ń sunkún látàrí pé wọ́n ṣàbùsí ẹ̀ látàrí pé wọ́n yàn jẹ ni ntọ́kùnrin yẹn bá ń fa kò ní tóra wọn látàrí pé ó ń yan obìnrin yẹn jẹ ni a gbọ́dọ̀ gbìyànjú pé àwọn obìnrin tọ́lọ́run bá kó sí wa lábẹ́ wọn àmọ́ náà ni wọ́n kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam ó ní gbogbo yín pátá adarànjẹ lẹ́yìn ọkọ adarànjẹ ló jẹ́ lórí ìyàwó rẹ̀ a sì bí ẹ léèrè báwọn ló ṣe dà wọ́n jẹ́. ra'in à ń dà nǹkan jẹ ni wá gbogbo apáta ní olórí wàá rí nìkan kọ́ olórí lọ́kọ náà òun náà ń darí ìyàwó ẹ̀ ọlọ́run wa bi léèrè pé bó ló ti darí ìyàwó rẹ̀ sí ṣé bí wọ́n ti ń darí ìyàwó ló darí ọ̀hún ìwọ ìyàwó náà ọlọ́run wa béèrè lọ́wọ́ náà pé bó lòun náà ti ṣe ọkọ rẹ̀ sí ṣé o tún ayé ẹ̀ ṣe ni àbí o bà ayé ẹ̀ jẹ́ táwa fẹ́ wá mọ̀ bóyá ìfẹ́ ti dágbére àbí ò dágbére àwọn kan tá a wò rè àkọ́kọ́ ni husnul kolk ìwà dáadáa bí o bá ti síwà dáadáa lọ́dọ̀ ọkọ bíi tàtijọ́ mọ́ ìfẹ́ ò dágbére lọ́kàn ìyàwó ẹ mọ̀ pé gbogbo àwọn love sms tá à ń ṣe ń gbà wọn tá à ń jù sáwọn obìnrin gbà wọn àníyàn wọn ni pé love sms yẹn yóò mọ continue forever ni torí ẹ̀ náà fi gbà láníyàn pé tí n bá tiẹ̀ ń kàwé mẹ́sẹ̀gì yìí daily inú mi yóò mọ dùn gbogbo tí n bá sì ń bà mí nínú jẹ́ pátá yóò mọ dùn mọ́ mi nínú ó wá wọlé tán àti ẹ̀wà rántí ẹ̀ mọ́ tá a bá wà lè mọ ṣe lójoojúmọ́ mọ́ ẹ jẹ́ àmọ̀ ṣe láàrin ẹ̀kan láàrin ọ̀sẹ̀ kọ́ra dálé ọ̀nà àṣẹ sùwìtì lẹ́yìn ọmọ mẹ́rin ẹ̀wọ̀n adùnra inú olówó orí mi alẹ́ nobody bébì mi o ti báyìí tọ́ì mi nọ́tí bẹ́ẹ̀ mi bú mi gbogbo tẹ́ ń pè áyùn husnul kulik ìwà tó ń wù tó dáa pẹ̀lú ẹ̀hún kò ní jẹ́ kí ìfẹ́ ṣá ìwà tó ń wù tó dáa pẹ̀lú ẹ̀ ó ń ṣalamí ẹ̀ bí o ní ṣọ́ọ̀bù ṣé ò sí wàhálà báwo níbi iṣẹ́ ṣé ẹ̀ jà ṣé ò sí nǹkan kan àmọ́ wá fẹ́ ojọ́ fẹ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ń ṣọ́ọ̀bù wa kó èmi ò ráyè ẹjọ́ kẹjọ́ o wọ́n wùjọ ṣọ́ọ̀bù yín fún mi o èmi dénú ẹ máa dá ìjọ́ lẹ̀ nísìnú ládùn tèmi ti bá lọ tí mo ti rò tó o bá lè mọ̀ ṣe lójoojúmọ́ mọ̀ ṣe lẹ́ẹ̀kẹ̀kẹ̀ torí pé kí ni tí o bá ti rójú ẹ̀ lẹ̀ mọ́ bíi tàtijọ́ ìfẹ́ yẹn náà ó mọ̀ ṣá ni kò ní dàbí tàtijọ́ mọ́ nífẹ̀ẹ́ bá ti wá ṣá ló mọ̀ máa wá sí orí obìnrin pé kí ni mo wọnú márèjì fún mi. yóò máa kábàámọ̀. ìgbéyàwó ànábì wa Muhammad ojoojúmọ́ lànábì ń rí inú ẹ̀ ni táwọn bá fẹ́ pe Aisha ànábì máa ní yá Aisha nígbà tí a bá ń dín òun sí bí kí ẹ fẹ́ pè yẹn Khadija ọ̀rọ̀ ni Khadija ànábì wa ń ṣe Aisha bẹ́ẹ̀ dẹ̀ ni Aisha ni èyí tá ànábì ń ṣe náà ń pè ní atẹ̀kìm lédè Lárúbáwá ká dín orúkọ obìnrin nígbẹ̀yìn yá Aisha Aisha náà wàá dún Aisha náà wàá yí bọ̀ tí wàá ní olólùfẹ́ mi ọ̀rẹ́ mi Muhammadu sallallahu alayhi wa sallam àmọ́ wọ́n ò tí tó nǹkankan ó lè pè ìyàwó rẹ ní sweet names àwọn kan tí yóò múnú rẹ̀ dùn ò lè pé bẹ́ẹ̀ sì ni ẹ bá jẹ́ àpawọ́ tara wa o anabi Muhammad anabi ní kiyarukum li nisa'i ẹni tó dáa jù lọ́nú yín òun lẹni tí ìyàwó rẹ̀ bá ti confirm ẹ̀ pé ó dáa bí ìyàwó rẹ̀ bá ti lè ní òdà náà ní o kò sí nǹkankan
torí pé kí ni ìdájọ́ Ọlọ́run ẹnu àwọn èèyàn níbẹ̀ hukumullah fi afwahi rijal àkọ́kọ́ tí ò ní jẹ́ kí fẹ́ ṣá ni pé ká mọ ṣọ́ ìwà wa wò ṣé bí mo ti ń ṣe tẹ́lẹ̀ mo ṣe ń ṣe tẹ́lẹ̀ kẹ́ tó fẹ́ ra yín ò kí mu tí àmupara ó wọlé tán pẹ̀lú rẹ ló bẹ̀rẹ̀ sí mu tí àmupara òun gbá lójú òun gbá nímú òun nànà kùnà ni kò witness ẹ̀ rí nítorí ọkọ̀ witness yẹn lásán yóò kọjú kó wò pé ṣé tí wọ́n ń pè ní love rè nígbà tẹ́ ẹ fi ń bẹ lójú ọ̀nà owó tí ò béèrè fún gan ó fún ó wọlé tán ó béèrè ọbẹ̀ ìgbájú ni ìgbámú ni ó mọ̀ pé wà tó ń wù yẹn yóò jẹ́ kí ìfẹ́ ṣá lọ́kàn rẹ̀ ni ìwọ obìnrin náà kó o tó wọlé òun rìnrìn òru ó wọlé tán ló bẹ̀rẹ̀ sí rìnrìn òru káàkiri gbogbo àwọn ọ̀rẹ́ tá a mọ̀ mọ́ tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń kó wọn kiri níwọ̀ ìyàwó ilé wọ́n wọlé láago 11 àbọ̀ o tún wá wọlé with confidence ìbò oníṣẹ́ tí wá fùfú kan rà mẹ́bẹ̀ kan wà mẹ́wọ̀n ṣe ti gbé kaná ṣe ti ṣe ọlọ́run fà lùbáríkà sí ọlọ́run ó jí wa rí yókù dá ó tún fẹ́ sọ ní kílẹ̀ fẹ́ sọ ṣé kí má ìṣẹ́ mọ́ ni ṣé kí má tọ́ ọmọ mọ́ ni bó ti ń ṣe ìfẹ́ yẹn ó ṣá ó sì kí ọ má rí díẹ̀ á kàn mọ́ pa ó divorce kó tó ṣẹlẹ̀ náà àwọn àmì kan wà tá àti mọ́ orí dàbí mọ́ pé ìfẹ́ yìí ti ń dágbére o ó dàbí ọkọ̀ náà ọkọ̀ tí ó bá takú yóò tún mọ́ fún wa ní sign kò ní dédé takú mo ka àwọn kan lórí péjì kan láìpẹ́ yìí ó ní kò sí ẹnìkan tí máa ń pòórá lójijì ó ní kò sí ẹnìkan tí máa ń jẹ́ kí mo pé tí máa ń pòórá kò wá ní alágbájá France mi dẹ̀ ní o ó kàn dédé di ọ̀tá mi lẹ́ẹ̀kan náà ní rárá ó léyìn ò kí ń di ọ̀tá yẹn lójijì èèyàn ò dẹ̀ kí ń pòórá lójijì kódà ọkọ kì í fìyàn lẹ̀ lójijì ìyàwó kì í fìyàn lẹ̀ ní òjijì ó ní wọ́n ti máa fi ẹlẹ̀ díẹ̀díẹ̀ wọ́n lò kíyèsí wọ́n ti máa fi ẹlẹ̀ díẹ̀díẹ̀ wọ́n lò ṣé kí ni pàtàkì ti di pé ọkọ fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ tí àwọn ní ẹ̀wù ara mi ò sí múdù nílá alẹ́ ìjà rẹ̀ ọ̀la náà mo ti sí múdù ọ̀tún la ò tún sí múdù ìjọ wo ni wàá wà múdù gẹ́gẹ́ ẹ̀ rí pé ó ti ń fi ọkọ lẹ̀ díẹ̀díẹ̀ ó ti divorce gẹ́gẹ́ kó tó sọ gbólóhùn pé mi ò ṣe é báwo ló mọ yorùbá dẹ pé nínú ìgbéyàwó gẹ́gẹ́ ó ti di divorce ó ti divorce kalẹ̀ ọkàn yẹn ti divorce ọkàn rẹ̀ ò sínú ìgbéyàwó mọ́ ẹ wá lè jí padà pẹ̀lú wáyé yín tẹ́ kí n ṣe tẹ́lẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bóò ni àwọn aṣọ rẹ tó sá mo ti bẹ́ẹ̀ ká wọlé o ọkùnrin mi ò lè báyàwó ṣe láyé èmi bá kaṣọ wọlé mi má dìgbẹ̀rù dání èmi ó ń bẹ̀rẹ̀ bọ̀ díẹ̀ díẹ̀ má tó dìgbẹ̀rù dání fún ìyàwó rẹ àwọn tí ò tó ìyàwó rẹ ló ń dìgbẹ̀rù dání fún ta tó bá pàdé sisi ẹlẹ́sẹ̀ ọ̀sọ́tò nínú mọ́tò nísìnyí ó mọ̀ sanwó mọ́tò tí yóò bẹ̀ kò ní tún dúpẹ́ fún ọ a bá gbé báàgì a tún bá gbé báàgì ìyẹn tó máa kò ṣeré ta ló bẹ̀ yín iṣẹ́ ìyàwó rẹ tó bá ṣiṣẹ́ tí ó ṣàdúrà fún ọ tọ́lọ́wọ́ ó san ọ́ lẹ́sàn ó ṣiṣẹ́ fún inú rẹ̀ ó tún wá dùn. ìfẹ́ ò kí ń ṣálẹ̀ kan náà ní máa ń ṣá díẹ̀ díẹ̀ ni èèyàn rẹ̀ kí ń fìyàn lẹ̀ kan náà ló máa fìyàn lẹ̀ díẹ̀ díẹ̀ ẹni yóò kàn wọ́n gba tèmi mọ́ kò ti gba tiẹ̀ ti pẹ́ ìwọ ló tètè mọ̀ ó kíyè sára ni ó ti ń sá fún ẹ ó ti ń sá fún ẹ ó ti ń sá fún ẹ á kàn sájọ kan ni àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì atahallum wa rifq ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní tí ó jẹ́ kí ìfẹ́ ṣá òun náà ni ìfaradà ìfaradà ẹ gbọ́dọ̀ gbìyànjú ẹ ní faradà anabi Muhammad sallallahu alaihi wasallam anabi ni innakum lan tas'u an-nasa bi amwalikum. anabi ni ẹ lè fowó yín tẹ́ àwọn èèyàn lọ́rùn o gbogbo èèyàn náà kọ́ ni owó lè ra o gbogbo obìnrin kọ́ lówó lè ra o ẹ̀ mú kówó lẹ̀ mú fún lóúnjẹ náà kódà ó tún gba owó oṣù pẹ̀lẹ́ ṣé owó ní òmò jẹ ẹ lè fi owó yín nìkan tẹ́ àwọn èèyàn lọ́rùn o fásà bí akhlaq anabi ni ẹ fi wá yín tẹ́ wọn lọ́rùn ìwà lẹ lè fi tẹ́ wọn lọ́rùn tó bá ń fún obìnrin lówó tún fún ní kíẹ́rìn náà fún táìmù náà fún ní lọ́ọ̀bù náà ọ̀rọ̀ owó nìkan kọ́ ìgbà mí náà ń bẹ ó kàn ní digis partner ìgbà mí náà ń bẹ ó kàn ní jẹun tó fẹ́ fi ọ̀rọ̀ lọ ìgbà mí ń bẹ ó kàn ní dìmọ̀ràn ìgbà mí ń bẹ ó kàn ní jẹun tó fẹ́ bá ṣeré ìgbà mí ń bẹ ó kàn fẹ́ wà nọ́tì mo kàn fẹ́ wà nọ́tì mo kàn ní jẹun tó fẹ́ wà nọ́tì pẹ̀lú mi at this time táìmù yẹn náà wọ́n sọ pé ṣé mo ti kó fún ẹ jáde lọ́nà tó tá a bá wá ní faradà náà tá a ní ìfarabalẹ̀ á dà ìgbéyàwó wa wú fúnra wa o látàrí wípé nọ́mbà kan máa ń pe ọkọ rẹ o wá kọ̀nfàmù nọ́mbà yẹn dáadáa o ti sáré bẹ̀rẹ̀ sí ní bá ọkọ rẹ jà tó rí náà tó ń pè ta ní pè yín yẹn ta lẹ́ni yẹn alóúnjẹ bílíkì alóúnjẹ bílíkì kó tó sọ̀rọ̀ ẹ ti gbára yín lójú ẹ ti kọ́kọ́ nara yín ṣe léṣe náà níta ìtàlẹ́ padà á mọ̀ pé bílíkì yẹn o àbúrò rẹ̀ kan tó wà lábúlé ni ẹ dákun ẹ mọ̀ wípé tó bá padà bẹ ọkọ rẹ yóò gbọ́ ẹ̀bẹ̀ rẹ àmọ́ ìbànújẹ́ tó jù sínú ọkàn rẹ wípé o tó ọ̀sẹ̀
ìbànújẹ́ yóò ní kó nù ọkàn rẹ̀ Allah. ṣe ṣìnà. á wà nù ọkàn rẹ̀ pé ó trust òun kódà ẹjẹ mẹ́mọ́ nípa ọ̀tàn yìí ọkùnrin tó ṣe ṣìnà gan ó fẹ́ kí àwọn òun gan trust òun ọkùnrin tó ṣe ṣìnà ó fẹ́ kí àwọn òun kó ṣe kí ni. ó trọ́ọ̀sì òun pé ọkọ mi ò lè ṣe. ká tó máa sọ pé ẹni tí ò wá ṣe rárá ọkùnrin tí ń ṣe ṣìnà kò ní fẹ́ kí wọ́n yàwó wọn sọ pé òun ṣe tó gbà pé ó yẹ kó tẹ ọkọ lè bìlífù òun ọ̀bá náà láíláí. pé kó tẹ ọkọ no ọkọ mi ò ṣe òun máa mọ̀ lọ́kàn pé mo dẹ̀ ń ṣe òun àmọ́ ọkọ tí ò wá ṣe rárá tàtí wá ń kẹ́fí sí ẹ mọ̀ kí yóò mọ̀ bànújẹ́ ni wípé ládùúgbò bí mo ṣe ń gbìyànjú àti wà ní mọ́tò ìyàwó mi ò bìlífù mi gbà mí gbọ́. ìyàwó mi ò gbà mí gbọ́ bákan náà atasáàmùhù àmójúkúrò. àmójúkúrò a sọ̀rọ̀ nísìnyí pa àfarabalẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam. anabi ní arifku la yadkhulu fi shay'in illa zanahu anabi ní farabalẹ̀ oníwọnú nǹkan láyé àfi kó kó ọ̀ṣọ́ bá nǹkan náà Masha Allah. ká farabalẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ oníwọnú nǹkan láyé àfi kó kó kí ni mo pè é Ṣọ́bà. kó kó ṣọ́bà ni báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé ẹ̀ orí nọ́mbà kan lónìí ó sì sọ kankan lórí ẹ̀ ó jẹun tán ó wẹ̀ tán ara ẹ ti balẹ̀ kódà ẹ ti ṣeré tán kó tó máa sọ pé mo mọ̀ rí nọ́mbà báyìí yóò wá yí àwọn náà lẹ́nu pé látẹ̀kọ́ òde ẹ sọ̀rọ̀ mo kọ̀ ní pé kan béèrè náà ni tó o bá sì lè wọ́gbọ́n dá sí tó ò ní mọ débi fóònù ọkọ rẹ wàláhì kò bá ṣe ọ́ láǹfààní púpọ̀ jù nítorí pé kí ni fóònù àwọn ọkọ wa ó dà gẹ́gẹ́ bí àlùbọ́sà bàbá ṣe ń tú fóònù ọba wọn bí bàbá ṣe ń tú àlùbọ́sà lọ báyìí yóò mọ ta lójú sí i tó bá ṣe ń hó báyìí yóò mọ ta ó lójú sí i bó bá ṣe ń tú fóònù ọkùnrin báyìí tó bá kàn kan tó bá pa ọ́ lẹ́kùn ó tún kàn mí tí ó tún pa ọ́ lẹ́kùn jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn kó gbà wípé bọ́lá ti dáwọ́ ọkùnrin nù èyí tí wọ́n gbìyànjú ni wípé ìwọ mọ́jàmbá rẹ̀ ìwọ mọ́jàmbá Bẹ́ẹ̀ nígbà kan. kọ́lọ̀ lè bá sanwó lẹ́sàn olóore kì wá ń ṣe gbogbo ọkùnrin náà ni wọ́n ń jàmbá obìnrin o tẹ bá lọ ń gbé orí síbẹ̀ pé olórí kan náà ní gbogbo wọn òjò gbádùn náà ó tún mọ́ fi àtàrà yẹn ó mọ̀ ṣe ọlọ́run torí pé kí ni ọlọ́run ò dára bákan náà ó wà farabalẹ̀ fọkọ rẹ̀ tó bá rí ní tó bá kú díẹ̀ káàtó ẹlẹ́ẹ̀kẹta àtàsáàmùhù ká mọ̀ ṣàmójúkò fúnra wa ká mọ̀ rí ká ṣe bí ẹni tí ò rí wàláhì obìnrin mi ló máa ṣọ́ ti débi pé ó ká ọkọ rẹ̀ lórí obìnrin mi báyìí ó sì dákẹ́ kò sí sọ kankan lẹ́yìn ọjọ́ díẹ̀ tọkọ gan ò lè jẹun mọ́ tọkọ kan sì rò pé yóò rán mi lọ ọ̀run ni ó sì pe ọkọ rẹ̀ pé ṣé ń tẹ̀ wá ń ṣe yìí dáa tẹ́ ẹ̀ bá ti ẹ̀ pọ́n mi lé ẹ̀ tún pọ́n bẹ́ẹ̀dì wálé ẹ̀ tún wá gbé wálé kò dáa báyìí ìyàwó sì ń sunkún ọkọ sì ń sunkún ìyàwó sì ń tan ẹyàn kò sì gbé gbèsè kankan mọ́ ọkọ sì ní ó ṣe èyí tán ògbómi láṣìírí ó dá gbogbo tó bá bí lọ́mọ pátá ọlọ́run ó ṣe wọn lórí ọmọ ọlọ́run sì ṣe wọn lórí ọmọ ọkọ tó ṣàdá fún ìyàwó yìí kì í ṣe wòlíì ọlọ́run o àmọ́lẹ̀ tàrá pé in tó ṣe yẹn ó kún ọlọ́run lójú ẹ wo ṣe secure marriage ẹ̀ tó bá ní kóhun lè dànù ọkùnrin míì tó fẹ́ fẹ́ bò ní ó ti rí tó bá bínú jáde kóhun marriage ẹ̀ kò gbádùn ní ìmí tó ń lọ ṣé ó mọ wèrè tó wọn ó tún mọ dánwò bí èlé ń kó wọn wá lálẹ́ ni àbó ń kó wọn gbà tó bá sí nílé bí àbí ọmọ kó wọn wá lójú ẹ̀ gẹ́gẹ́ ṣẹlẹ̀ mọ́ ní àbúrò mi ní ìjòkó síta ẹ̀ tí ì rí ọkọ tí ó da ayàwó ẹ̀ jòkó síta tí ó dẹ̀ mọ báyè ní nǹkan yóò mọ bá lè ní nǹkan pọ̀ ní yàrá ó dẹ̀ ní àbúrò mi ní fẹ́ sáré yanjú kankan ni lọ́tẹ̀ fẹ́ yanjú yẹn nǹkan personal ni àbúrò ìyàwó máa retí pé wọ́n yanjú ọ̀rọ̀ ẹbí lọ́wọ́ ní yàrá bẹ́ẹ̀ sì ní sábìsì ọmọ ọlọ́mọ lọ́wọ́ ọkùnrin oníranran ni wá obìnrin náà bọ́kùnrin náà bá wá rí lọ́dọ̀ obìnrin náà tasáàmù mọ́ ṣàmójúkò ẹlòmíì ìyàwó rẹ̀ ló iṣẹ́ ìjọba wọ́n máa jà ọ̀gá rẹ̀ ń pè é kí ló tó ń pè é by this time ọ̀gá pè láago 7 àárọ̀ oló ti yájú ó pè láago 9 oló ti yájú ó tún pè láago 12 ọ̀sán gangan ló pè gbọ́dọ̀ wá pé. gbàdúgbò wà pè sí. Inna nisaa shayatinun khuliqna lana. When you free your mind wà ní peace of mind tó o bá ti free mind ẹ ọkàn ò ní balẹ̀ ò ní nísinmi sáré ṣayátì ni. ọkùnrin ò ṣe sọ obìnrin ò ṣe sọ ni o àmọ́ kókó ń tà gbọ́dọ̀ mọ́ rán ni wípé mo fẹ́ sì kí ọ̀dẹ̀ ara tọ́lọ̀ ń gbélé mi lọ́wọ́ yìí mi ò fẹ́ fi ọwọ́ ara mi dá lé mi rú omi mi ti gbọ́ nǹkan mi tó yẹ pé ó yẹ kó ti sọ fọ́kọ rẹ pé mi ò ṣe mọ́ àmọ́ látara pé ó gbọ́n ipe tóun bá lóhun ò ṣe mọ́ ta ni ó fi òun ṣé àwọn tí wọ́n ń ṣèké fóun yìí ṣáwọn ni wọ́n fi òun ni ó rọ àròjinlẹ̀. ó wo àwòjílẹ̀ pé kì í ṣe pé ó burẹ́ wà àmọ́ òwe pé ọmọ mi eléyìí ọ̀tọ̀ ní bàbá rẹ̀ ọmọ mi eléyìí náà kó náà ti ní bàbá mi tọ̀hún náà kó tún ní bàbá mi ẹ dákun bóun ní ṣe wá wójútó àti mójútó àwọn ọmọ yìí àròjinlẹ̀ la mọ́ ń wò
ìgbà mi ń bẹ èyàn ó rí nǹkan tí ó bíyàn nú anabi Muhammad sallallahu alaihi wọ́n lásán wasallam. níjò ní wọ́n gbé wọ́n ìwà pé Aisha ń ṣe ṣìnà anabi sì gbọ́ ó bá anabi nú jẹ́ àmọ́ anabi ò lé kúrò lé bó bá lé kúrò lé ni yóò padà wá mọ̀ pé ẹni tóun lé kúrò lé kò jẹ̀bi ẹ̀sùn tóun fi kàn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mìíràn ti léyàwó ẹ̀ kúrò lé látara pé kò wádìí ọ̀rọ̀ yẹn dáadáa gbogbo tá a máa ń gbọ́ náà kó là á dì mú àtàsáàmù àmọ̀ ṣàmójúkúrò ni bọ́lọ̀ ń bá fi gbogbo ẹ̀ṣẹ̀ wa jẹ wáyà ni kò ní sí ẹnìkan tí ò ní sápáyà lára yìí. Allahu akbar. Ọlọ́run ọba tó dá wa gan ọba àgbà ni tí ń ṣàmójúkúrò ẹ̀ṣẹ̀ wa bẹ́ẹ̀ náà ni ọkọ àtaya báwọn bá fẹ́ gbé ìgbésẹ̀ ayé ìrọ̀rùn àfi ká máa ṣe àmójúkúrò. tó gbé kí ni bọ́lọ̀ bá ń fi ẹ̀ṣẹ̀ wa bẹ̀ wá wò ni wàláhì àpá ó pọ̀ lára oníkálukú wa o àpá ìyà yóò pọ̀ lára ìmámù àpá àkòbókò yóò pọ̀ lára fún onítẹ̀fsírì gbogbo àwa yìí náà Ọlọ́run ó kàn wá ń kò yóò nà wá kò sẹ́ni tọ́lọ́run ò ní bá wí kò sẹ́ni tá à ní àpá ìyà lára ẹ̀ àmọ́ àtàsáàmù ẹ̀wù Ọlọ́run mójú kù fún wa àtúwá ń dùn orí bígbà tó jẹ́ pé àti ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ rárá ẹlòmíì bẹ́tẹ́ pé tọ́lọ́run bá ní ẹ̀ṣẹ̀ tí ó ti ṣẹ̀ kó mọ ohun lára ẹ̀ nílò jòkótì àmọ́ lọ ní ẹ̀ṣẹ̀ yín mi ò ní jó ohun lára yín èmi ló wá ń ṣe ìwọ tó jẹ́ pé tíyàwó rẹ̀ ṣe lónìí ó sì gbé e sínú fódìdí ọ̀sẹ̀ kan wá sọ rẹ̀ dóbìnrin ìyàwó náà wá gbé ọkọ rẹ̀ sínú fódìdí oṣù kan kì í ṣe wà tó dáa ẹ ti fẹ́ wọlé yín tọ́kọ àti ìyàwó àti bá dé pé wọ́n jà nínú yàrá wọn ò sì sálámọ̀ síra wọn fódìdí ọ̀sẹ̀ kan wọ́n ti ń kọ lẹ́tà sí ṣètọ́ọ̀dù. àwọn tẹ́sítà àwọn mẹ́sẹ̀jì. wọ́n tẹ̀sẹ̀ àwọn mẹ́sẹ̀jì. oúnjẹ àárọ̀ rẹ o. oúnjẹ àárọ̀ dà mo ti gbé sórí tébù o wọn àmọ́ wọn ní sọ̀rọ̀ síra wọn. lórí mẹ́sẹ̀jì. lórí mẹ́sẹ̀jì o kódà àwọn kan bá dé pé akọ̀ kówó lẹ̀ tó bá ti kówó lẹ̀ á ti mọ̀ pé mo kówó lẹ̀ á dẹ̀ ti sóúnjẹ kalẹ̀ lẹ́yìn kó kàn jẹun wọn ò dẹ̀ bára wọn sọ̀rọ̀ ìkan ń ṣe ìkan ń ṣe yín ẹ bára yín sọ̀rọ̀ yín tí nítorí bá ti ń dùn yín ẹ ṣàlàyé fúnra yín bákan náà látúndìkìl ahlaka fi amri usratika. àtọkọ àtìyàwó mọ̀lẹ́bí wa ẹ má jọ máa jásètò ìgbéyàwó wa. ẹ má jẹ́ kí gbogbo nǹkan tí bá ń lọ nínú ìgbéyàwó ẹ má jẹ́ kí gbogbo ẹ hàn sí ẹbí yín àwọn ìyá wa láàánú wa púpọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ìyá wa náà àwọn náà ní lọ́wọ́ o bí a bá bèèrè lọ́wọ́ àwọn bàbá wa náà àwọn náà fara da àmọ́ nǹkan lára àwọn ìyá wa àmọ́ táwọn ìyá wa bá gbọ́ pé ìyàwó wa ṣe báyìí fún wa lásán wọn nílé fara ìdá àwọn ò ti wá yọ́nú sí ìyàwó wa á ti gbàgbé ẹ̀ àmọ́ wọ̀nyí ò ní tán nù ìyá wa yóò ti gbé sẹ́mi pé ìyàwó ọmọ mi ó ní ọmọ mi ní ara ló fi jẹ́ pé báwa tí ìyàwó wa bá ń jà lọ́pọ̀lọpọ̀ gbà ká gbé ọ̀rọ̀ náà sá fún àwọn òbí wa àyàfi tó bá jẹ́ pé ọ̀rọ̀ náà bá tóbi tá a ní option àfi ká fi ọ̀rọ̀ náà mọ̀ wọ́n àmọ́ ìyàwó ẹ̀ ò dáná lánàá ló sáré pé mọ́mì ṣé ẹ̀ ń rí o kò tún dáná o kò tún dáná o àlékún lé o wá dá lé rẹ wú bá wọn torí pé kí ni ọ̀rọ̀ yẹn máa ti tán nù tiẹ̀ kò ní tán nínú ìyá ò mọ̀ wá fi bá a lò bí ìyá bá ti wá ń fi kíní yẹn bá a lò inú ìyàwó ò ní dùn wípé irú ìgbéyàwó wo ni mo bára mi nínú ẹ̀ ọkọ ò fẹ́ràn mi ìyá náà tún àmọ́ bàbá ìyàwó rẹ̀ kọ́ á wàláhì ń ṣe dáadáa torí pé kí ni bàbá rẹ̀ náà fara da àmọ́ iye nǹkan lára ìyá rẹ̀ obìnrin sì lọ tá obìnrin lọ tá obìnrin náà ni ó mọ tètè obìnrin náà ni ó mọ fẹ́ lé obìnrin kúrò ní ìdí ẹ̀wù ẹ̀ ìyá rẹ̀ òun náà níbi tó kù sí bàbá wa náà níwọ̀n bá ọ̀rọ̀ ní ká fi lọ wọ́n torí pé kí ni kò sí abiyamọ tí ó gbọ́ pé ẹnìkan fìyà jẹ ọmọ rẹ̀ tí ó wà fẹ́ràn ẹni náà ìwọ ìyàwó ìwọ àtọkọ rẹ̀ náà bá jà mọ́ kó wẹjọ́ rò tán mọ́ sọ̀rọ̀ bí ògbà tẹ́ pẹ́ ní parí ìjà mọ́ lọ́la ẹ lè parí lọ́la o bíjà bá wá tán àwọn ẹbí rẹ̀ ò ní fẹ́ràn ọkọ rẹ̀ mọ́ o tẹ́bí rẹ̀ ò bá ti wá fẹ́ràn ọkọ rẹ̀ mọ́ tó di pé ń bọ̀ wọ́n tilẹ̀kùn mọ́ ìwọ ló fà á o látara ìjà kan tẹ́ ẹja tó lọ kó gbogbo ẹjọ́ tó lọ rò fún ẹbí kódà ọgbà mi gan ó lè má fún mi lówó oúnjẹ kọjá ẹ̀kan lójúmọ́ pẹ̀lẹ́ kódà ọkùnrin mi wà tí ò tiẹ̀ fún ọ tí ò fún ìyàwó ẹ̀ ní kankan ìka tó máa dúpẹ́ ni ọkùnrin mi wà tí ò kò wà responsible rárá kò tiẹ̀ mọ́ pé èèyàn tiẹ̀ mọ́ fún obìnrin lówó oúnjẹ nítorí nǹkan mọ̀ ni kó ń ṣáà sábìsì ìyàwó ẹ̀ ó tán kó yan náà fìlà ó tán ni ẹ mọ̀ jẹ́ kó jẹ́ pé tá a bá ń jà gbogbo ohun tí ń bá ń ṣẹlẹ̀ láàrin wa pátá láàrò fún bàbá láàrò fún ìyá tá a bá ti lè jẹ́ kí àwọn bàbá àti ìyá wa kí wọ́n dá sí ọ̀rọ̀ marriage wa marriage yẹn máa ètò fọ́ ọ nítorí pé kí ni àwọn máa retí perfect man perfect woman kò dẹ̀ sí perfect man kò sí perfect woman in Islam kò sí
ńlá ayé yìí a mánéjà ara wa ní àtọkọ àti ìyàwó ipòkípò tẹ́ bá bára yín ẹjọ́ àjọ gbà bẹ́ẹ̀. ọwọ́ ara yín ẹ fi mọ ara yín ntọ́kọ rẹ̀ ń ṣe wọ́n bá fi mọ ara rẹ̀ tó bá ti wá kọjá àlà tó ti ga kọjá ohun tó lè fi mọ ara rẹ̀ tí ìyà yẹn ti pọ̀ kọjá ìyà tó lè endure Islam faramọ́ kó fi hàn àwọn òbí rẹ̀ káwọn òbí rẹ̀ gbà ọ́ lẹ̀ lọ́wọ́ rẹ̀ àmọ́ ó pẹ́ dé lálẹ́ kò sáré gbé fóònù ó ti pé mọ̀mọ́ wọ́n mi ẹ̀ wo Kazaki ò tí wọlé o kò tí dé o tí bá bẹ̀rẹ̀ wèrè mi nísìn ẹ máa ní mo bẹ̀rẹ̀ wèrè ṣé wèrè ni wọ́n tó bá mọ̀ pé wèrè ni yábà apá òsì wà ńlẹ̀ táwọn wèrè ń gbé wèrè ò kí ń sínú ìgbéyàwó ara yẹn gbọ́dọ̀ balẹ̀ nínú ìgbéyàwó a gbọ́dọ̀ mọ ẹ̀kọ́ marriage so that kò ní dàrú mọ́ wa lọ́wọ́ ní táwa fi parí ẹ̀ ní alkiyamu bi hakika ojúṣe rẹ mọ́ lọ láre ọkùnrin mi ń bẹ ó délé ó gbóúnjẹ inú ẹ̀ dùn ìyàwó alálùbáríkà ọ̀la náà ó tún délé ó tún gbóúnjẹ ìyàwó alálùbáríkà ó sì bẹ̀rẹ̀ bóò ló ti ń ṣe ó sì sáré àti fún lówó ìyàwó alálùbáríkà níjọ́ tí ó bá pàtàn fún ọ wàláhì tàláhì gbogbo oúnjẹ tó jẹun ó fẹ́ bì àmọ́ òun lè bì látàrí pé orí yìí ò pé ẹ̀tọ́ yìí láti bẹ́ẹ̀ gé bóò ní o mo lè ti dé torí mo mọ̀ pé èmi kọ́ mo fi owó lẹ̀ kódà ọkùnrin mi ò wà rẹ̀ sí wọ́n sì dé pé kò ní fowó lẹ̀ o láti ní wọn bí ẹ̀dá kò mọ̀ sùn jẹ́lẹ̀ wọn bí ẹ̀dá Àdùnní tó bá fún jẹ́lẹ̀ bá bẹ̀ ń dáyé ìbàjẹ́ ó bára yín lé yín yóò sì náà bàjẹ́ nílò tọ́ o wọ́n náà múra sí i tí ò ní jí o láṣeyọrí lóra wọlé o ìyàwó náà wà mọ sáré káré. wa ṣiṣẹ́ fá láàrin ẹgbẹ́ gbogbo àwọn ẹgbẹ́ rẹ wá ń gba promotion ìwò gba kankan lẹ́yìn kó ń gba query wá ní ò dáa fún ọ bó ni ó ti dáa fún ọ ẹni tó yẹ kó dùnnú kó rí dùnnú Ọlọ́run ìyàwó rẹ ní ò dùnnú. ó jẹ́ ká mọ̀ yìí pé àwa méjèèjì la fẹ́ secure marriage o ọkọ fẹ́ secure marriage ìyàwó fẹ́ secure kò parí lórí bá ti ṣègbéyàwó o ìlú mẹ́wàá ni àti ṣègbéyàwó ní sọkàn mi wá balẹ̀ njọ́ yẹn gẹ́gẹ́ láì ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá ṣò caring 10% tó wá ṣò rẹ̀ bí 100% nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tí ń bẹ nínú ìgbéyàwó ti ṣù tó bá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fà ó máa ní adùn rẹ̀ kò ju lẹ́yìn ọdún kan lọ́dún méjì lọ tàbátẹ̀ ní káwọn olóòótọ́ náà adùn rẹ̀ lẹ́yìn ọdún kan ọdún méjì lọ àwọn olówó kan ti ẹ̀wà tẹ́lẹ̀ tó bá ṣe fẹ́yàwó báyìí wọ́n lè gbé lọ Dubai wọ́n lè gbé lọ South Africa lẹ́yìn yẹn báyẹn ọdún yẹn wọ́n mọ̀ gbé káàkiri lẹ́yìn ọdún kejì báyìí ó ti gbónù ìyàwó tuntun ló tún kàn ṣé lẹ́yìn ọdún méjì ìfẹ́ ti gbónà nù tíyàwó yẹn bá ń sọ pé ẹ̀dẹ̀ ń gbé ìyá alábájá lọ bí àti gbé wọn náà lọ bẹ̀ lásìkò tiẹ̀ náà o Islam ò ní káàkàn mọ́tò ìyàwó lè ra wọn báwọn o tó o bá nídìí àti fẹ́yàwó kejì o nídìí àti rọ́ọ̀ṣì lọ bẹ̀ kó máa fi ṣọlá wọn lẹ́bi olówó mi akọ̀ kú dànù wọn pàtẹ ẹgbẹ́ Ọlọ́run kan fúnra láì gáàsì fìyà jẹ lọ́dọ̀ rẹ̀ pé ìwọ ló para rẹ̀ kí ló ń wò tó fi pọ́. ìtẹ́wé kí ló ń wò tó fi pa ọkọ ara rẹ̀ ò balẹ̀ jẹkújẹ tó jẹ o lè jẹ kára rẹ balẹ̀ owó tá a fún ọ ń gùn ẹ ń kọ̀ǹtró rẹ ìwọ lẹ́lẹ́ ẹ̀kọ́ kọ̀ǹtró owó Allah ìfẹ́yàwó kan láàrin ọdún kan wà nítorí pé o ti tọ́jú ẹ láàrin ọdún kan gbé lọ South Africa gbé lọ Dubai ṣé n tó ń jẹ̀fẹ́ náà nìyẹn wà fẹ́ mi wà bẹ̀ sí ń tọ́jú mi wà ní ẹ kó mọ́jọ owó ìmí ìyí tó dẹ̀ ẹ̀dẹ́ nísìnyí òun ìyàwó tá a máa tọ́jú tá a máa gẹ o wá dé ọ̀dọ̀ yẹn fódìdí oṣù kan ìwàkiwà nù Islam kọ́ wa báwọn kódà kó tó rí pé ó fẹ́ yàwó kejì níwá tí ó rí pé ṣé mo ní àkókò rẹ̀ tó bá ti ní àkókò rẹ̀ tó bá ní owó rẹ̀ Islam ní mọ́fẹ́ tó bá ní owó rẹ̀ tó ní àkókò rẹ̀ mọ́fẹ́ wọ́n tó jẹ́ pé ìyàwó ẹ̀kan tó fẹ́ gan fún ara rẹ̀ gan bóyá ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ló ń dọ́dọ̀ rẹ̀ wá fẹ́ méjì wá fẹ́ mẹ́ta àwọn ibi tán ìwá láwọn tí wọ́n ń yàlẹ̀ àwọn ṣúgà mọ́mì wọ́n pọ̀ ń ta kódà gan ẹ padà mọ́ rí honey mọ́mì tẹ bá rí ṣúgà mọ́mì tán wọ́n mọ̀ pọ̀ sí nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ò ṣe tó yẹ kí wọ́n ṣe ẹ pè wọ́n padà ìwọ obìnrin náà tó bá bá rẹ̀ ń condition báyìí ìranù kọ́ ló kàn ó èyí tó kàn náà ni wípé ẹ pè ra níjò kó pé marriage yìí ti ń fọ́ o ó ti ń wo ní ti ń rẹ̀ o ẹ wo léyìí nísìn bó bá dógun nísìn kò lè paint ara rẹ̀ o àbẹ̀kọ́ àwọn là á paint ẹ̀ bàbá gba nínú yàrá nísìn bá gba nínú yàrá bá tún ṣe yàrá bá gbà báyìí yóò dùn orí kọjá kí ló dálẹ̀ lọ tábà ti ń lo yàrá yẹn láàrin bí ọdún kan ọdún méjì kí ni ó ṣẹlẹ̀ yóò ti mọ̀ ṣá a tún máa rí níhùn rẹ̀ ó yẹ kó mọ̀ rí níhùn ìfẹ́ ó yẹ kẹ́ mọ̀ rí níhùn marriage yìí látàrí pé ẹ mọ́jọ́ kan jáde ní ká jáde lọ bí báyìí ẹ mọ́ ọmọ dání gbogbo àwọn tí wọ́n ń ṣe wọn ń ṣe oníranù ẹ̀sìn òní kò mọ́ jayé tí ò bá ti tako tọ́lọ́hun àti tànábì wa a lọ òmù resort ń jò ní ẹ̀rọ ní àfáà ń lọ òmù resort mo ní kí n máa ronú ni yàrá para ni mo lọ wo ara Ọlọ́run náà ni
a sì swim a sì ṣe ń tà ṣe ń bẹ̀ àfa ni wa kò ní ká wá lu ayé bọ́ gidi oníkà lọ ayé lókà kò ní ká lu ayé lókà ó lu ayé níwọ̀nba tí ò ní ta ko tọ́lọ́wọ̀n àti tànàbí wa wá àwọn àyè kan wà láwọn lẹ́kì láwọn àjà gbéyàwó rẹ lọ́bẹ̀ àwọn àyè míì náà wà gbé lọ London gbé lọ Amẹ́ríkà náà owó lé lórí àmọ́ kò mọ lórí bẹ̀ wọ́n sọ pé o ti ṣe yẹn kó wá lò ní ṣe míì mọ́ tó bá yẹ kó túṣe ká túṣe ìgbéyàwó ẹnìkankan wa Ọlọ́run ní jẹ́ ó tú wọn àwọn tí wọ́n ń bẹ nínú ìgbéyàwó Ọlọ́run ní tú wọn ká àwọn tí Ọlọ́run ti wá fẹ́ ní gbólóhùn tí ò tó fẹ́ jọ mọ́ bíi gbólóhùn àṣẹ ìtàn níyà àwọn gbólóhùn èṣù máa kú òní àfi kó kú òní mi náà ní tó bá ti ní bẹ́ẹ̀ èṣù ti dá sí àwọn ọ̀nà gbogbo ilé tí èṣù ti dá sí Ọlọ́run kó jọ̀wọ́ jàre kó bá wa fi àṣẹ rẹ̀ balẹ̀ sílé náà gbogbo ilé tó ti wá ń tó Ọlọ́run tí ó dàrú gbogbo àwọn tá à ń gbọ́ wà sí náà lórí igun mẹ́rin àgbáyé Nàìjíríà l'Amẹ́ríkà ní gbogbo ìlú Ọlọ́run kó gbàdúrà ẹnìkankan wa Alhaji wa Muhammadu Jami Ọlọ́run kó gbàdúrà yín gbogbo ẹnìkankan wa Ọlọ́run kó gbàdúrà ẹnìkankan wa my Naija latest Islamic lectures Ọlọ́run mọ́jú ó bàjẹ́ subhana rabbika.